kó wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mójúbà ọkùnrin, mójúbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ fi ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Sunday June 8 ọdún 2025 tá wà nínú èyí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ wúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe kẹ́lẹ́ pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ ti fẹ́ ṣe ìwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kan ọyàn Harris, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín máa dára púpọ̀ lọ́jọ́ tòní, bẹ́ẹ̀ sì ni ìyípadà rere ó lè dé bá ìgbésí ayé ọ̀rọ̀ iṣẹ́ yín lọ́jọ́ tòní pẹ̀lú. Bákan náà sì rèé lọ́jọ́ tòní, ó ṣeéṣe kí iṣẹ́ fẹ́ kún lọ́rùn yín dáadáa tẹ́ máa ṣe lénìí, ṣùgbọ́n o bí iṣẹ́ yín bá ṣe kún sí lénìí náà ni ire wa ṣe wọlé sí o. Bákan náà sì rèé, ó ṣeéṣe kí ara ríro tàbí kí àìlera díẹ̀ kó fẹ́ jẹyọ fún yín lọ́jọ́ tòní. Fún ìdí èyí, kẹ́ ṣèkí ara yín, kẹ́ ṣètọ́jú ara yín, ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ rẹra yín lẹ̀, kẹ́ wà determine, ẹ lómìnira láti káàkiri lọ bíkíbi lénìí láti lọ wá oore, kò sí wàhálà. Black jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20, ẹ ṣe dáadáa sólólùfẹ́ yín, ìbáṣepọ̀ yín lè dára púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ̀yẹ energize ara yín, kí ẹ gbájúmọ́ṣẹ́, kẹ́ lè róore gbámú lénìí. Kẹ́ bá plan business yín dáadáa, ó máa lọ bó ṣe yẹ kó lọ. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní, ẹ ṣiṣẹ́ lórí àwọn nǹkan kí nǹkan tí ẹ bá fẹ́ iṣẹ́ lórí lásìkò tó tọ́ àtàsìkò tó yẹ, kí ẹ sì rí dájú pé ẹ ṣìkí ara yín látàrí bó ṣe ṣe kí àìlera fẹ́ jẹyọ lénìí. Kẹ́ bá mọ̀lẹ́bí àtọ̀rẹ́ ṣe, kí ẹ sì wá ìrọ̀rùn láwùjọ yín pẹ̀lú. Aago 11 láàárọ̀ sí aago 1 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ góòdù sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21, àwọn nǹkan kíkan tí ẹ ti ń fẹ́ ṣe láṣeyọrí láàyè iṣẹ́ lénìí, ó ṣeéṣe kẹ́ tí wọ́n láṣeyọrí o. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín àdùn àdánmọ́rán lénìí, ó dára kí ẹ tètè grab opportunity èyíkéyìí tó bá jẹyọ fún yín lénìí. Sí rẹ jìnnà sí mímu nǹkan tútù kó má ba ṣàkóbá fún ìlera ara yín. Ẹ tẹpá mọ́ṣẹ́, ẹ rẹra yín lẹ̀, ẹ ṣe nǹkan yín létòlétò, kí ẹ sì fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Góòdù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 láàárọ̀ sí aago 10 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22, tẹ́ bá ṣèké olólùfẹ́ yín, tẹ́ fi àpọ́nlé tó tọ́ tẹ́ fi fún wọn, ìyẹn á jẹ́ kí ìbáṣepọ̀ yín dòkò dánmọ́rán lénìí. Ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn tó ti ṣe yín lóore sẹ́yìn. Èyí ò dára máa fi nǹkan tẹ́ fẹ́ ṣe kẹ́ máa fi dé ní dọ́là, o kò dára rárá. Kí ẹ rí dájú pé gbájúmọ́ gbogbo nǹkan tẹ́ bá fẹ́ gbájúmọ́ láàyè iṣẹ́ tàbí níbikíbi, kí ẹ lè rí gbámú. Ìlera ara yín ó máa dára, ṣùgbọ́n ó ṣeéṣe kí òtútù tàbí kàtá tàbí kọ́kọ́ fẹ́ wáyé fọ́pọ̀ yín lọ́jọ́ tòní. Ẹ rẹra yín lẹ̀, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí. Ó ṣeéṣe kẹ́ láàlàá látẹ bá lá, kẹ́kọ̀ọ́ bí ara ti lọ́jọ́ tòní o. Aago 11 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 1 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22, lénìí ẹ máa ní feeling tó lágbára fún olólùfẹ́ yín, ṣùgbọ́n ẹ má jẹ́ kó pọ̀ bí bó ṣe yẹ lọ. Lénìí ó ṣeéṣe kí ẹ wà stress díẹ̀ látàrí títẹpámọ́ṣẹ́ tẹ́ ń tẹpámọ́ṣẹ́ lọ́jọ́ tòní. Sí rèé, ẹ má ṣe rèé wòye rẹpẹtẹ látàrí pé tẹpámọ́ṣẹ́ yìí á bí oore fún yín, ire sì máa wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ jìnnà sí gbogbo ibi tí ó bá ti jẹ́ pariwo pọ̀jù sí, kó má bàa forí fífọ́ fún yín, tàbí ibi tó bá ṣe pé dọ́ọ̀sì pọ̀ sí, kó má bàa fa kàtá fún yín. Kẹ́ kí sara ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí. Ẹ mú sùúrù lò, kí ẹ ṣọ́wó náà, kẹ́ má nọ́nà àpà. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23, lẹ́yìn táwọn iṣu kéékèèké ti wáyé láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín, èní máa tún yàtọ̀, tọ́kàn àtún balẹ̀. Ẹ ṣe dáadáa sólólùfẹ́ yín lénìí. Ó ṣeéṣe kí ẹ rí àwọn opportunity kọ̀ọ̀kan tẹ́ ò kàn tẹ́lẹ̀ tó jọmọ́ ti iṣẹ́, kẹ́ ìdí agrab ẹ̀ dára lénìí. Kẹ́ tẹpá mọ́ṣẹ́, kẹ́ lè róore gbámú,
lẹ́ni ẹ gbọ́dọ̀ wọ aṣọ àbí nǹkan tí ó wà lọ́kì fún yín rárá kó má bàa fàfà sẹ́yìn fún yín kẹ́kẹ́ sára. Ẹ wọ àwọn nǹkan tó ṣe pé ó máa wà lọ́kì fún yín bí lọ́kì kọ́lọ̀ yín tí ń ṣe green. Ẹ rẹra yín lẹ̀ kí ẹ sì rí dájú pé ṣe nǹkan yín létòlétò. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ má rí ni pé Libra ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23 lè ní ìdùnnú àtayọ̀ lẹ máa fi lọ àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín tó sì jẹ́ pé ó ṣeéṣe kí ẹ rí àwọn èrè ń tẹpámọ́ṣẹ́ yín tẹ́sí ń tẹpámọ́ṣẹ́ tàbí ìmọ̀ àbóyè tọ́lọ́ ń fún yín lénìí tí àìdíà tó bá ṣọ sí yín lọ́kàn kẹyìntì ya mójútó kẹyìntì ya ṣiṣẹ́ lé lórí á ràn yín lọ́wọ́ púpọ̀ lénìí ẹ̀ ṣàwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún ẹ rí dájú pé ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì wá ìrọ̀rùn láwùjọ yín pẹ̀lú. Black jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 láàárọ̀ sí aago 10 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22 lénìí kẹ́ rí dájú pé ẹ sọ bí ẹ ṣe ń fìlì fólólùfẹ́ yín ìyẹn máa jẹ́ kí ìbáṣepọ̀ yín tó dán mọ́rán dáadáa. Ẹ lè lo àkókò àti ìgbọ́jọ́ tòní láti fi kọ́ nípa nǹkan tuntun èyí tó ti lè wọ̀n gbèsè ayé yín lọ́wọ́. Ẹ̀yin tẹ́ ń ṣe bísínẹ́sì ó ṣeé ṣe kí ẹ mí ti tájẹ́tì yín lọ́jọ́ tòní sí rèé ẹ ṣàwọn nǹkan tó ṣe pé ó máa dára fún yín ni. Ẹ má wọ aṣọ tó ṣe pé kò wà lọ́kì fún yín rárá tàbáwọn nǹkan míì tó ṣe pé kò wà lọ́kì fún yín kó má bàa ṣàkóbá fún oríire lọ́jọ́ tòní. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ wà dìtámì ẹ pọ́n tèrè tàgbàlé ẹ lómìnira àtàǹfààní láti káàkiri lọ kíbi láti lọ wá ọrẹ tàbí láti lọ wá ìmọ̀lẹ́ ní kò sí wàhálà. Black jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná àtùpà Sagittarius ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22 ẹ ṣe dáadáa sólólùfẹ́ yín lénìí yẹn máa jẹ́ kí ìbáṣepọ̀ yín dánmọ́rán kò ní sí stress rẹpẹtẹ fún yín lénìí. Opportunity èyíkéyìí tó bá jẹ́ ọlọ́jọ́ tòní kẹ́ tètè ya grab ẹ̀ látàrí párọ̀ yín lọ́wọ́ ẹ wà positive kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kẹ́ pàṣírí kọ̀ọ̀kan yín mọ́ pẹ̀lú. Red jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ èròpè eléruku Capricorn ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19 ẹ̀yin tẹ́ ti marry ẹ̀yin àti olólùfẹ́ yín jọ máa wà lọ́jọ́ tòní kódà ó ṣeéṣe kẹjọ gbéra yín jáde lénìí. Ẹ bá lè gbàyàn lámọ̀ràn lọ́jọ́ tòní á jẹ́ tó máa ràn gbésí ayé wọn lọ́wọ́. Ẹ mọ́kàn balẹ̀ ó ṣeéṣe kí pọ̀ má fi bẹ́ẹ̀ wọlé dáadáa ṣùgbọ́n ìlera ara yín máa jí pépé lénìí. Ẹ ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn èèyàn ẹ má wulẹ̀ fọkàn sí gbogbo nǹkan tí ẹ bá ń retí kí ẹ sì rí dájú pé ẹ sì lè yọ ohun tẹ́lẹ̀ múṣẹ fún èèyàn pẹ̀lú. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì wà supportive lénìí dára. Góòdù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbìínú Aquarius ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19 ó ṣeéṣe kí ẹ feel disappointed bákan nínú olólùfẹ́ yín bóyá wọ́n ṣe nǹkan kan fún yín láti ijọ́ mẹ́ta tí ò tẹ́ yín lọ́rùn. Tí nǹkan yẹn bá ń disturb yín tó bá jẹ́ nǹkan kékeré kẹ́ rí dájú pé ẹ gbé kúrò lọ́kàn kẹ́ ẹ mójú kúrò ńbẹ̀ kó lè jẹ́ kí ìbáṣepọ̀ yín tó dán mọ́rán kó má bàa bí issue fún yín. Lénìí tí àìdíà tó bá wá sí yín lọ́kàn ó dára kẹ́ iṣẹ́ lé lórí á jẹ́ èyí tó máa ràn yín lọ́wọ́. Ó ṣeéṣe káwọn opportunity tuntun kó jẹ yánú gbèsè ayé yín lénìí kẹ̀tẹ̀ ya grab ẹ̀ ló dára. Lénìí sí ìlera ara yín máa jí pépé ẹ má ṣàṣejù lórí okòhun. Ẹ ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún ẹ wà positive kí ẹ fọgbọ́n àtòyè tọ́lọ́ fún yín ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ green ti jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20 múdù yín máa dára púpọ̀ lọ́jọ́ tòní bẹ́ẹ̀ sì ló máa rí bẹ́ẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ yín náà. Bákan náà sì rí ó ṣeéṣe kí ènìyàn kan wọnú gbèsè ayé yín lọ́jọ́ tòní tó ti máa gbà yín lámọ̀ràn àmọ̀ràn tó bá gbà yín kẹ́ tẹ̀lé látàyín pa ṣèrànwọ́ fún yín. Lénìí ó ṣeéṣe kí ẹ ríre gbámú látara ti tẹpámọ́ṣẹ́ tẹ́ ti ń tẹpámọ́ṣẹ́ láti ọjọ́ mẹ́ta tẹ bá túbọ̀ tẹpámọ́ṣẹ́ sí lénìí ire náà di dọ́bù. Lénìí sì ìlera ara yín máa jí pépé dáadáa. Ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín kí ẹ ti fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ̀yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí
lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.